kòkò mi sì kò sọ pé àbí kò lè dáa fún ẹ ní ìbò ìjà ló ń jẹ́ bẹ́ẹ̀ bọ̀ ní tó ṣe bí àdúrà ni. mo kú àbí kò sọ pé ìyá ta ni ṣe bí ẹ̀yàn pátá mi gbé dàgbà ilé wa rè gáàjì rè yẹ́ ẹ̀ lásán bí ká ságí mọ́ra lórí bí ká làgùn mọ́ra lórí ni o. ọkọ mi ta bá ń jà àbí ta bá ní tí mo bá ń bí ẹ tó lè fi pé àti ta wọ́n jẹ́ ká ta òsì àbíkọ́ ní máa gbọ́ ẹ wálé tẹ́pẹ́ tí mo mọ̀ tó bá pọ̀ ló nà mí ẹgbẹ́ mi lè jẹ́ ká jà tó bá ti jà wọ́n yẹ ká ní òdì kí la fẹ́ máa ní òdì fún ẹ ṣáà ti nọra wa. ọ̀rọ̀ ń dùn mí o ní ìṣeré o tí bá mọ̀ yín bá mọ arí tẹ́ bá bú mi lórí social media tẹ́lẹ̀ ni o máa wálé ni o lóòótọ́ àwọn jà ní ẹ ká jà. ìgbà kan mo rí kíní kan mi mo bẹ́ ó dàbí ìdá nínú ẹ̀jìnà o ní scandal wọn sọ ọ́nà ẹ̀ kí ló dé o kò jókòó lójú kan ní ọ̀dà jẹ́ kó bú mi náà kò sí bad publicity ìyá mi. lóòótọ́ àti pé wọ́n gbé gbogbo ọmọlúwàbí èèyàn síta. ó kàn ṣe good girl yìí kò bẹ́ẹ̀ mi àárín endorsement àárín nǹkan kan ṣé wọ́n láwọn tó ń ṣe nǹkan tí ò dáa yẹn àwọn ló ń bú yẹn àwọn ló ń gbé endorsement àwọn ló ń gbé gbogbo iṣẹ́ yẹn lọ fún ìwọ tó wá try láti portray good image nobody is talking about you if you are not being talked about ẹ dẹ̀ mọ̀ pé social media owó ń sìn engagement is money. Let me tell you something I believe pé most of the people tó máa ń sọ̀rọ̀ pa àwọn at least wọ́n máa ń tẹnu àbùkù báyìí ẹlòmíì máa ń mọ̀ wọ́n ṣe kíni ẹ̀ because pé bí o máa kàn tẹ̀ sí dá báwo ni everybody ṣe dá báyìí a kàn jáde sí a kàn sọ̀rọ̀ tó yẹ kó sọ ni but most of them tó bá bá wọn délé they are not like that wọ́n fún wa ní grants. ẹni yẹn ń ṣe speech yẹn kìíní kan Lagos State state kìíní kan grant mo ní grants èèlò lọ́ba pè mí lẹ̀ mo ní ìbọlẹ̀ kò sí. So which means pé àwọn kan lówó yẹn lọ sọ́dọ̀ wọn tó dọ́dọ̀ àwọn kan ẹni tẹ́ni mo ń bọ̀ ọkọ̀ mi ìṣeré ajé. ẹ sọ pé ògùn rè ẹ̀wọ́ kan lóòótọ́ dm yín ń kọ ṣé ìbúlòkún bẹ́ẹ̀. àwọn tó wà ń bẹ àwọn tó lo caro white Regina is always on the wrong side all the time. And I said, ìyá ẹni wà on the wrong side. Àbí òun lọ́rọ̀ wèrè. So níbi kan tá máa lọ ní sí ilé Winnie's Hotel. Ibẹ̀ ni gbogbo àwọn actors yẹn máa wà Genevieve and co. A máa lọ jókòó sí Winnie's Hotel. Mo try láti ṣe audition bí ẹ̀mí lù, but they are not as accommodating as the Yorubas. Despite the fact pé mo jẹ́ Igbo. Mo máa bẹ̀rẹ̀ látòrí ẹni tó ń ti generator máa bá wọn sùn ní kó tó dókè o. Àìmọye fake script tó máa fẹ́ fi báyọ̀ sùn. So it was too I don't know. They were not accommodating. Àwọn Yorùbá, maybe because I've lived among the Yorubas all my life, I don't want to be missing. It is easier for me to relate with them. And really, gbogbo nǹkan tó ń ṣe nígbà tó yẹ pé lódì ló ń ṣe lójú títì mi. Ẹ̀dẹ̀ amúlé ayé kòkó kí ló lè tó báyìí? Lọ́rọ̀ ìdí lórí padà ṣe fíìmù. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a máa ṣe but it is for them it was strictly sex for me. Wọn ò ní fi pamọ́ fún ẹ. Ẹ mọ̀ mí lẹ́kọ̀ọ́, ẹ mọ̀ mí lóṣogbo, wọn ò mọ̀ mí lù mí as an actor. That's any place a place I went out to, nobody is going to say I know you. Nobody. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyin Mama. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyin Mama. Ẹ pè é kí n gbọ́ná Oyin Mama, Oyin Mama, Oyin Mama o Oyin Mama. Ẹ pè é kí n túbọ̀ Oyin Mama, Oyin Mama, Oyin Mama, Oyin Mama. Ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyin Mama ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri jákèjádò níbi tẹ́ ẹ bá ti ń wò wá níbi tó ti ká yín mọ́lẹ̀ ni mo kí yín kú oríire you ask me why torí ẹ̀ka àwọn eléré àgbéléwò ni mo yà sí nígbà tá a wá wò lọ tá a wò bọ̀ àwòbọ̀ á ṣí gbogbo àwọn ìwé yẹn ó ti kàn wọ́n exactly àwọn tí wọ́n bá jẹ́ obìnrin nídìí iṣẹ́ yìí púpọ̀ ní ìrìn àṣà pé obìnrin tó bá wà níṣẹ́ yìí irọ́ ni wọn kì í ṣe wọn kì í mọ̀ àfi kíní kan àwò lọ sọ́tún àwò lọ sósì àti Regina ò sínú àwọn tí wọ́n sọ pé wà wọn ò dáa àti Regina ò sínú àwọn tí wọ́n sọ pé ẹ máa ń bá wọn níbi tí ò dáa wọ́n ń jà wọ́n ń ta wọ́n ń dúró we need to bring her here ẹ̀yin wa lórí ètò Oyin Mama ìkan nínú ara àwọn arẹwà wa àwọn tí wọn ò jẹ́ kí iṣẹ́ yìí bàjẹ́ àwọn tí wọ́n jẹ́ kí iṣẹ́ yìí wù ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn tí púpọ̀ nù yín tẹ́ mú bí fave pé if no Regina nobody Regina Chukwu lágbà lálejò lórí ètò lẹ́ni ẹ bá mi wá nǹkan fìdílé o torí ètò yìí ó máa dùn she's as beautiful as dìde ṣe wá dáadáa. Nice intro.
ṣé mo parọ́ ó pẹpẹ ó wọlé because mo ti wò á ti ṣíwèé yẹn ẹni rọ́kọ̀ ṣó wà bí wọ́n ní kò sí ńbẹ̀ ibi tó ti ń jà ṣó wà ńbẹ̀ wọ́n ní kò sí ńbẹ̀ àfi tó bá tó mọ́ mi bá ti rí fàájì ọmọlọ́mọ láàrin èrò jẹ́jẹ́ lọmọ Ìgbò gan lọ wọ́n jà ọ́ àmọ́ tó bá tọ́ yín nìyẹn wọ́n dẹ̀ sọ pé tó bá ti tọ́ yín débi pé kí ni ìwọ náà wá if you serve them I don't bring wahala but if you bring it I don't run. ṣé lára attribute ibi tẹ́ ti wá nìyẹn. Iris ni mi. So we don't bring problem but if you bring chaos. àwa náà wà lè. we dey there. ọ̀dìà we dey there. àwọn olùkọ́ àlọ́jọ́ ọmọ Ìgbò. oníṣẹ́ ìṣẹ́bi tí ẹ ti wá yẹn ló fà á ní. oníṣẹ́ yẹn conk. ẹ̀yin gbọ́dọ̀ dárúkọ burúkutu ẹ filẹ̀ fi tó kulẹ̀ àwọn olólùfẹ́ yìí ti retí yín fún bí ọdún bíi mélòó kan wọ́n ní kí ló dé tí ò tí kan Regina ala tí ń pè wọ́n bá wa sọ fún ọ pa ń pè yín lóòótọ́ ọ̀nà ló pọ̀ àdúrà wọn ló gbà. ṣé ń pè mí ṣá. a ti ṣe pè yín lẹ́ ń jẹ́ ẹ̀ ń jẹ́ o. ìgbà tó pè mí ní owó ẹ̀. ó dáa ti gbà láti sọ pàgbàlagbà ń parọ́. ẹ̀yìn ṣé dáadáa la bá yín. mo máa enjoy the program. ẹ ṣeun gan. And as I said, you're very beautiful. Thank you. No makeup o. Sì tán náà lé wọn lórí o. Na so ebi follow come all dia èdè díẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ibi tí ẹ̀yin gbà wọ industry kò ń ṣe ọ̀nà tí púpọ̀ nínú àwọn èèyàn gbà. Ká tún wò pé ibi tí ẹ ti ṣẹ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Ìgbò ó tún wà nínú ẹ̀. Ẹ tún wá rí bí jókòó sínú Yoruba industry àyè gbà yín. Ọ̀nà wo lẹ̀yin gbà gan-an? Ibo níṣẹ́ yìí ti wọ̀nyí? Ṣé èèyàn kan ló discover ẹ pé Regina ọ̀dẹ̀ ní talent ó lọ darapọ̀ mọ́ wọn? Àbẹ́yìn gan mọ̀ wípé kí ní ìyẹ̀bùn àmútọ̀run wa ni mo ní jẹ́ kí n gbé sókè. It's a mixture of both. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mi ti wà ní primary secondary school mo ti máa ń ṣe acting drama ní school and all that and so mo ti like ẹ̀ nígbà tí mò ń dàgbà yẹn early 80s and all that late 80s and all that nǹkan tí mo máa ń wò ní TV àwọn tó máa ń ṣe newscaster so I so much love them gba máa jókòó sí nǹkan tó ń wù mí nìyẹn so bọ̀ǹgbà tí mo wọ secondary school ní acting part ẹ̀ pé kí àwọn kan ṣe film máa wo gbogbo àwọn fíìmù kéékèèké gbà yẹn and I started liking it as God will have it ìgbà tẹ́mi fẹ́ marry kó tó di pé mo fẹ́ marry ìgbà tí mo fẹ́ wọ school tí mo ṣe tán secondary school mo wá rí admission sí OAU láti study theatre arts but àwọn parents mi ò believe nínú pé à ń kóró owó tó jọmọ́ bẹ́ẹ̀ yẹn lọ́mọ kó lọ kọ́ bọ́ ṣe art wọ́n wò pé what does that even mean wọ́n mi ní rárá kò possible so mo láti forfeit kíní ẹ̀ gbà yẹn so wá bọ́ sí pé time tí mo fẹ́ marry náà ọkọ tó wá fẹ́ mi gbà yẹn mo wá sọ fún mo ní èmi máa act o ṣó o ti gbà nǹkan tó wù mí láyé mi ni mo fẹ́ act ó dẹ̀ ní kò sí wàhálà jẹ́ ká rọra bí ìwọ̀n bá ta máa bí tá bá ti bí tán màá mú ẹ ó wà ní ṣe Yorùbá film English film màá mú ẹ because Igbo lọkọ mi jẹ́ ká rọra bí mẹ́ta tá bá ti bí mẹ́ta màá mú ẹ wọ bọ̀ ikú òjẹ́ ikú bọ́lá jẹ́ but meanwhile nígbà tí mo ti ń ṣàbíamọ nílé ọkọ àti mo ti bí ọmọ alákọ̀ọ́kọ́ so things were a little bit rough ní family so ìgbà yẹn mo máa ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì ní ànàpájà so mo máa pàtẹ ọjà mi ó wá lọ́mọ kan mo sọ pé it's a mixture ó lọ́mọ kan nígbà tó bá ti ń kọjá lọ àti mo láìkì fèsì yìí ẹ wá act sẹ wọ́n ní ìwò ṣé nǹkan tí a ti jẹ́gbọ́ àti mú gọ́ọ̀lì nígbà ṣé àti mo fẹ́ fèsì nsìn ó ṣàwọn máa sọ ẹnìkan tó bá ti kọjá níwájú sọ mi nǹkan tó máa sọ fún mi nìyẹn so kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìgbà tọ́kọ mi ṣàìsí tí mo ti ṣopó tán mo ṣe gbọ́ ẹ̀tọ́ mo tún wá padà sídìí ọjà I was facing it ọmọ ya máa jókòó tí mi lójoojúmọ́ mi dé mo ṣe máa ń sọ ọmọdé gbogbo ní tàbí ìmọ̀ tí mi dé wà sí ọkùnrin ni ó máa wá jókòó tí á ní ẹ máa bọ̀sẹ̀ ọ̀dọ̀ ọ̀gá mi àtìlà àtàwọn Saudi pẹ̀lú àwọn ọba if you know those set of people gbà yẹn ó láti bọ̀ ọkọ̀ tó máa ń pè láti là ń gbà yẹn ayé ìgbà lọ́rìn àwọn ọlọ́gá yẹn gbà yẹn ẹ jẹ́ kí n máa mú yín lọ sọ̀rọ̀ ìbọ̀dà láàrin Saudi ẹ jẹ́ ká máa gbọ́ ìgbà tí wọ́n lè fẹ́ pọ̀ jù lọ́jọ́ kan mo ní ọ̀yá ọwọ́ mi rè wọ́n mi lọ má pa mi because he was on my neck he was literally on my neck ayé ìgbà ó dẹ̀ máa ń ta àwọn kẹsẹ̀tì tó máa ń dà sílẹ̀ lẹ̀ àwọn kẹsẹ̀tì kò ń ṣe àwọn VHS ayé ìgbà tó máa ń tà nìyẹn mọ̀ pé ayé ìgbà yẹn tó bá ti release ẹ̀tọ́ àwọn kan ló máa ń tà ní pọ́tà bí mo ṣe máa ń ta lẹ́gbẹ̀ẹ́ títí yẹn èmi ń ta orógbó tèmi òun náà máa ń ta tiẹ̀ níbi tí èso yìí but ó máa fi igbá ẹ̀ lẹ́mi lóun wá jókòó tì I just like your face ẹ wá lọ act bó ṣe mú mi lọ́dọ̀ àtìlá nìyẹn wọ́n dẹ̀ gbà mí wọlé mo register mo lọ fún rí àwọn bí ẹ̀mí ló kan ẹ mọ̀ kí nǹkan tíyàn náà ní interest sí ni I just like it mo lọ fún rí àwọn bí ẹ̀mí ló kan mo ṣe bí ọdún kan lọ́dọ̀ wọn but akọ lórí azar ni ààrí kámẹ́rà débi pa fẹ́ art bro kí ló ń ṣẹlẹ̀ náà
so àwọn kan tájọ wá kóra wa jọ síbẹ̀ àwọn kan ti wá lọ wọn ò dúró so after like a year or thereabouts èmi ti padà sí ọjà mi ìyáza mi sábà lọ ìkànnì wọn wá ń kọjá which is Gaji Ṣọlá Ọláìbí Gaji pẹ̀lú ọ̀rẹ́ mi kan náà gbà yẹn àjọjẹ́ ọmọ rẹ̀ azá ń gbà yẹn àwọn wá ń kọjá wọ́n ṣe ibi tí mo ti ń tajà ní Regina ibà ló ti ń tajà ó máa sọ pé ó máa tajà bíbà ní kíni mo lẹ́yìn àdẹ̀wá rí yín mọ́ àwọn ti fi bẹ̀rẹ̀ lẹ́yìn táwọn ọ̀dọ̀kúnlẹ̀ àwọn fọ́ọ̀lù làwọn wà sí mo ní ẹyẹ òde sọ fẹ́ yẹ púpọ̀ ń bọ̀ kó má bàa lé lójú sọ fún mi láti jọ lọ ní ṣájọ débẹ̀ ni àwọn ayé lájọ kóra débẹ̀ àwọn ọmọ yẹ́ ẹ̀ rí ṣe ṣé ìgbà táwọn àlọ́ ṣé káà mú ẹ̀dá ní ni wọ́n dàbí pé à ń yọ ọmọ student nísìsiyìí mo lè ti rí yín sí yìí mi ò rí kámẹ́rà wọ̀ ọjọ́ ìrìásà lakọ̀ ń dáwó ni wọ́n wá ní màá bọ̀ lọ́dọ̀ àfọ́jù báwọn ṣe mú mi lọ́dọ̀ àfọ́jù so bí ìrìn àjò mi ṣe rí nìyẹn. so ọ̀dọ̀ àfọ́jù lọ́lọ́ ti gbé sókè. mo ti wá kọ́ṣẹ́ ni mo ti ṣe freedom ni ti produce first movie mi. Breaking into the English sector àwọn olólùfẹ́ yín ní ẹ wà lára àwọn actors àwọn òṣèré tó ń ṣọ̀hún tó ń ṣe bí báwo ló ṣe rọrùn sí ṣé torí pé ẹ jẹ́ Ìgbò pé a dẹ̀ mọ̀ pé wọ́n máa wò pé àwọn tó wà ní apá bí Gẹ̀ẹ́sì yẹn Ìgbò ló pọ̀ jù nù wọn bóyá ẹ fi ti bí ẹ̀yà ẹ fi dọ́gba pẹ̀lú wọn. kò rọrùn nígbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tí mo meet ni wípé mi ò dédé lọ sí ọ̀dọ̀ àwọn English yẹn kó tó di pé mi dé bẹ̀rẹ̀ sí ni mo máa disturb mi mo ti try mo dédé lọ sọ́dọ̀ àwọn Yorùbá mo try ọ̀dọ̀ àwọn English because ẹ má gbàgbé pé late husband mi ibi tó wù nìyẹn àwọn contact tó dẹ̀ nígbà yẹn nígbà tó ń ti kú ẹ mọ̀ pé téèyàn bá ti kú sí lọ ní kò sí contact tí wọ́n fẹ́ gbọ́ ti tèmi so níbi kan tá máa lọ ní Surulere Winnie's Hotel ibẹ̀ ni gbogbo àwọn actors yẹn máa wà Genevieve and co a máa lọ jókòó sí Winnie's Hotel mo try láti ṣe audition bí ẹ̀mí lù kan they are not as accommodating as the Yorubas despite the fact pé mo jẹ́ Igbo ó máa bẹ̀rẹ̀ látòrí ẹni tó ń ti generator máa bá wọn sùn ní kó tó dókè o àìmọye fake script tó máa fẹ́ fi báyọ̀ sùn so it was too I don't know they were not accommodating àwọn Yorùbá maybe because I've lived among the Yorubas all my life I don't want to be missy it is easier for me to relate with them àwọn èdè gbogbo nǹkan tó ń ṣe nígbà tó yẹ pé lódì lọ ń ṣe lójú ti tèmi ẹ̀dẹ̀ amúlẹ̀ ayé kòkó kélélé tó báyìí lọ́rẹ̀ di lórí padà ṣe fíìmù ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a máa ṣe but it is for them it was strictly sex for me wọn ò ní fi pamọ́ fún ẹ they were all out for it bí àwọn tèmi jẹ́ wàá meet ngbà yẹn ni o ṣe mọ̀ pé tábà rẹ̀ ni bá rìn kò kí n bí ọ̀lẹ̀ láàárín so it was not I was not feeling it so mo lose interest wẹ́ kí n padà sí ìdí ọjà mi yẹn gbà yẹn tí mi dé fi wá tó di pé mi dé wá mú mi so náà ìgbà tí mo ti wá ń ṣe léyìí lọ́nà tí mo tún try láti ṣe mo ti ṣe 1 or 2 English movies still no it was the acceptance is not kò wá encouraging it's not wọ́n sì máa rí ẹ bí kò tí Yorùbá nìyẹn Yorùbá wọn ò fẹ́ mọ ibi tó ń bọ̀ ò bá máa jẹ́ Abubakar ò bá máa jẹ́ Ṣínà Èdù bí tèmi báyìí ọ̀gá ṣọmọ àti ni tó lè ṣèdè action ya ni bọ̀ nínú ẹ̀ náà àtúnṣe ní bọ́ ṣe ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà wà náà kakọ́s ọmọlágbájá lé lọ́mọ bọ̀ nítorí àìpé gbọ́ ti ń da ọmọ pọ̀ ní wọ́ọ̀dù nísìn ayé ìgbà yẹn ọmọ ọdún fàrè ọmọ fàdèyí rè ọmọ kúlẹ̀ àfọ́ọ̀dù rè ọmọ àbáṣì rè so ìfàbẹ́kúta rè so ara wọn ló máa lò fún ẹ láti wá tún break out láti kakọ́s tó wà for example látọ̀dọ̀ àfọ́ọ̀dù dé ọdún yàrá yẹn mo lè ti ń bọ̀ tàbí ẹ̀ ọ̀nà yẹn náà jìn ọdún falébùté mẹ́ta wọ́n ń bọ̀ láti àpá bí mo ṣe fẹ́ break yẹn wọ́n sọ fún mi pé ta ló mọ̀ ìyá ẹ̀ but still mo fa gidi ṣe because at some point mo bẹ̀rẹ̀ sí ṣe make up I was a make up on set for years mo gbígbá make up so ìyẹn tún jẹ́ kí n penetrate ṣe àwọn kọ̀ọ̀kan ẹ̀mọ̀ àti gbígbé kó penetrate wọ as a key member wọ́n á pè mí don't leave me so mo wò pé báwa tún ṣe fẹ́ ọ̀gá mi kan ló kàn wọ artist lọ́jọ́ yẹn à ń dúró de àwọn actors ni ọlọ́tọ̀ of blessed memory ọjọ́ ọlọ́tọ̀ kan àbá ẹ̀yin kan jókòó bá ẹ̀ẹ́dẹ̀ wà kọ̀kọ̀ ṣe bó jẹ́ crew member ọgbọ́dẹ̀ ni o ìkànnì wa mú obìnrin ni o gbogbo wa ìkànnì wa mú editing ìkànnì wa sọ pé òun fẹ́ ṣe costume ẹ̀mí ní makeup ni mo ti lọ bá bọ́ ṣe mú mi lọ bá Sisi Quadri ni so Sisi Quadri ló kọ́ mi makeup ní industry. Sisi Quadri of blessed memory wow so I was with Sisi Quadri for years kó dé mo bẹ̀rẹ̀ sí ṣe tèmi díẹ̀díẹ̀ so I was able to do late Baba Suwe's job. I think that was his last job he did. Baba Jai. I was the makeup on set. So I was doing makeup. I was doing a lot of things. Aṣá máa pa gbogbo ẹ̀pọ̀. Ní gbàtà ni. Ẹ máa gbà á sẹ̀. Ibi gbogbo. Eléyìí fight to finish lè wà. Níbo! Èṣù fẹ́ kó o bẹ báyìí gbé ẹni kò sáyé. Wọ́n gún orí mu yín kọ́. Ẹ fún mi space ẹ̀jẹ̀ ìjókòó síbẹ̀. Èmi á jókòó yẹn níbi ẹ̀. Ẹ fi tọmọ Ìbò sí mi ṣá o. Torí mo lè sọ wípé lára àwọn determination tá a rí
tẹ́ ní ó wà lára ibi tẹ́ ti ṣẹ̀ wá àtàwọn ìrírí ayé ṣó wá nígbà kan rí tẹ́ dájú kò tẹ́ o pé wọ́n ti fẹ́ get mi o acting yóò ṣe tèmi jẹ́ ń padà lọ wá business ṣe. Kò kí ṣe pé kò ṣe ti tèmi mo kàn wò pé acting yìí kò fún mi ní owó. tó ibi káyé pé kò ń ṣe pé bí káyé pé kò ń ṣe pé bí responsibility wà lọ́wọ́ mi wà ń gbà yẹn bí àmì ìbá máa rí o. At some point àwọn ọmọ mi tó level pé wọ́n ti kúrò ní secondary school wọ́n fẹ́ wọ university. And mo wòye pé nǹkan tó wù mí lọ́kọ̀ ara mi ni pé kó lọ sí private university. Àwọn public university yẹn mi ò fẹ́ nítorí pé ìwọ ìyá máa mọ àwọn ọmọ ẹ̀. Mo rò pé mo lọ́mọ ọkùnrin kan tó yẹ pé tó bá wọrú public university yẹn tó yẹ pé àwọn bí ó bá fẹ́ ṣe court wọn fà wọ̀ ó láìkì oge bàbá ẹ̀ ló fi jọ. Tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀lẹ́ mẹ́wàá báyìí yóò máa wo mi yóò máa ṣe wọ́n láwọn kan wà bí kan ò fine boy làwọn máa ń rí ẹjọ́ o. Wọ́n sọ fọ́lọ́ mo ní mi ìfẹ́ káwọn ọmọdé ìlú private mi ìfẹ́ kọ́ lọ public university private èdè tí mo dẹ̀ ń sọ private mo wà àkáǹtì mi kò private rárá àkáǹtì mi public gidi kò private. Wọ́n pé kí ni mo fẹ́ ṣe acting yà sí mi díẹ̀. Because ẹni tó bá mọ acting mọ̀ pé kò forogún òwò. Wọ́n sọ bẹ́ẹ̀ náà. Iṣẹ́ tíátà ò forogún òwò. Tó bá ti fẹ́ mú kàn mọ́ ikọ́ máa mẹ́hẹ̀ ni kò sí bóyá fẹ́ ṣe. Without telling people àwọn gbọ́dọ̀ mọ̀ pé fún ara ẹ̀rù àdúgbò àwọn kò pè ọmọ kí ló tẹ́ pè mí ìwé ọ̀dọ́ wọ́n sọ pé cream ló ń tà sí tí ẹ bá dẹ̀ ní kí n má ṣe tíátà mọ́ kò fi orogún òwò. Wọ́n rò pé èmi kẹ̀dẹ̀ rí mi ní lọ́ọ̀kì pé kọ́kùnrin máa fún mi lówó mi ní lọ́ọ̀kì pé baby what do you want. fine girl fine kọ́ lọ ṣe wọ́n ní kí n bá wa sọ bẹ́ẹ̀ mo ti ní lọ́ọ̀kì ẹ̀ báyìí because mo sọ pé gbogbo nǹkan báyìí agbára wa fi máa gbà wọn kan we claim anything ní sáré ara so mo ti ní lọ́ọ̀kì ẹ̀ báyìí in those days I don't have the luck mo láti ṣiṣẹ́ yẹn so nǹkan táwọn ẹgbẹ́ yẹn bá náwó mú báyìí èmi láti gbààwẹ̀ gbàdúrà díbẹ̀ ni it was a little bit difficult in those days so mo wá wò pé okay let's push this one aside let's look for another business. And with the help of my daughter that was how we got into cream business and that was the only time tí mo lè sọ I took a break for like 7 to 8 years. Wow. Láti ṣe business yẹn and then bí mi mọ bó ṣe máa ń bẹ̀bẹ̀ mo bó ṣe máa lọ sọ́fíìsì yẹn jọ mo fẹ́ sanwó school àwọn ọmọ mi fẹ́ sanwó lé mo ṣe ìgbéraga mi mọ bó ṣe ń ṣe ó ṣe mí dá àwọn ọlọ́pàá dì sí má ti mo ti ní gbogbo papers because mi mọ bó ṣe ń ṣe sorry sir abeg sir jẹ́ ká máa lọ station ẹni I don't have time. Wow. Mo lágídí yẹn dé level yẹn so àwọn nǹkan tí ẹ máa ṣe tó máa fa àbùkù báyọ̀ yẹn máa ń ṣà láti sáré fún. So I decided to like go into another business so I can be able to pay my fees, my children's school fees, pay my. Èèyàn ti gbọ́ bùkátà ara ẹ̀. Do you understand? Láì má di gbàgbé àlà. So that's the only time. Kò ṣe pé tíátà yẹn ò dáa, ó yẹ pé owó yẹn ò wọlé nígbà yẹn. Ẹni mo gbé bí 20,000, 30,000 fún owó sukùl ọmọ fún. Nígbà kọ̀ọ̀kan ọmọ méjì lẹ́ẹ̀kan náà. Ẹ gbìyànjú o. In fact, mẹ́ta ni wọ́n. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló fẹ́ wọ school at the same time. I had to tell my adopted daughter in the sense that ọmọ ń kù mí ni. Popsi ẹ̀ kú. So mọ̀mísí ẹ̀ ti fi wọ́n lẹ̀ wọ́n ti lọ marry. So ọ̀dọ̀ wa ló wà tó gbé dàgbà. So èmi láti sọ fún un pé ọkọ mi ò ní bínú ni o. Ìwọ ṣáà ṣì ní sùúrù díẹ̀ jẹ́ káwọn ilé ìwọlé because if not ẹrù yẹn máa pa mí. But gbogbo náà lọ ti ṣe tán sí. We thank God àdúgbò lọ́wọ́ náà. Ẹ wá jẹ́ ká wò ẹ jẹ́ ẹnìkan tí ẹ gbónu nípa sísọ̀rọ̀ pé ẹ tètè di opó. Ṣé gbogbo ìlàkàkà yín bẹ́ ṣe tètè dopó àmọ́ rírò ntẹnìyàn ṣiṣẹ́ ntọ́lọ́hún? Ṣé a lè sọ wípé ó wà lára nǹkan tó gbé yín dé ibi tẹ́ dé lénìí àbí tó bá yẹ pa fà á sẹ́yìn tó bá yẹ pé dádì tọ́lọ́hún mú wọn lọ ní ìgbà tí wọ́n lọ yẹn ṣé ẹ̀ bá tiẹ̀ tún máa sìn bí báyìí bóyá ẹ má rò pé àti bá yẹ kọ́kọ́ mi wà nǹkan báyìí ni mi ìbá máa ṣe tẹ́ ṣe máa ń sọ̀rọ̀ yẹn tẹ̀dẹ̀ máa advocate fáwọn obìnrin náà tí wọ́n pass through nǹkan tẹ́yìn náà pass through. Ṣé rí àárín yẹn Ọlọ́run nìkan ló wáyé o torí mi lè máa rò pé báyìí ló ṣe máa rí pé kí báyìí ló ṣe rí káyọ̀ pé tó bá yẹ kó sì wà láyé nǹkan tó yẹ pa àti wá separate. Àròjinlẹ̀. Ṣé you understand? But tó wá ní pé kí n mú nínú méjèèjì máa ní kó wà láyé fáwọn ọmọ ẹ̀ bó tẹ̀ yẹ pé a máa lọ nílò ara wa ni bọ̀ kó wà láyé fáwọn ọmọ ẹ̀ so àárín yẹn Ọlọ́run nìkan ló yé mo ṣáà ti mọ̀ wípé ìgbà tí mo kéré ni mo máa rò pé báwo ló ṣe rí báyìí but bí mo ṣe ń dàgbà tí mo wá notice wípé whatever will be àkọsílẹ̀ ni kò lè ta sí. Ṣé ìrìn àjò yẹn wá pàkún ibi tẹ́ délé ni pé
ibi tí mo ti ń bọ̀ rí o lẹ́lẹ́lẹ́lẹ́ ni. Mo máa ìgbà kan mo máa rò pé káyé pé wà láyé ni bí àmùbá máa struggle tó bí mo ṣe struggle yìí. But mo tún rò pé máa wà láyé nígbà tí mo decide láti gbégbá ìgbẹ́ títí wọ́n kọ́ ló rán mi. Mo kàn rí pé bí nǹkan ṣe ń lọ ní family. I'm the kind of person tó jẹ́ wípé tí bá rí pé bíbá yìí ò lọ before you know it mi kí n máa ronú kí n tó ṣe business o máa tọrùn bọ́tọ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní ronú. Báwo lẹ ṣe wá survive nínú ẹ̀? Ọlọ́run like I said there's something I have. I don't know if every other areas have it. Ṣẹ̀rí àtẹ́wọ́ lọ́wọ́ mi yìí God blesses the works of my hands. Than pé kí n máa expect from somebody. If I'm expecting from somebody I might be disappointed. Tó bọ́ tẹ́ pé nǹkan tí mo bá farabalẹ̀ tí mo ṣe tí mo làágùn lé lórí àfi kí n má làágùn lórí kìíní yẹn ṣá. Tí n bá ti lè làágùn lé lórí tí mo ti ṣe báyìí ó máa dowó o mi mọ bẹ́ẹ̀ fẹ́ ṣe o. Ìyẹn ni pé ó dá yín lójú ẹ ti rí ẹ̀rí. Iṣẹ́ ọwọ́ mi máa ń dá mi lójú. Ṣé ti rí ẹ̀yin èèyàn kì í ṣe ọwọ́ yín máa dá yín lójú ẹlòmíà máa ní bóyá tí n bá ṣe bóyá kò ní work. Ó tiẹ̀ ti kọ́kọ́ fi bóyá para ẹ̀ náà. Àsìkò tèmi ni pé just do it. And then one other thing tó máa ń bá mi jà ní procrastination. Ṣé rí pé ó ṣe bákan if I procrastinate it does not make any sense. But tí n bá tọ̀ ọ̀bọ̀ lẹ́ẹ̀kan náà mo máa wẹ òkun yẹn já ṣáà ni. Fine malatu yellow pọpọ sweet baby girl tí ẹ lè believe pé wọ́n ti súnmọ́ ọjọ́ orí tí wọ́n ti súnmọ́ yẹn máa wọ pé níjọ́ ọlọmọ ìdè náà máa ná baby girl yìí torí tẹ̀gàn ni ẹ̀ beauty choke na water ẹ̀fílẹ̀. Regina Chukwu la gbà lálejò lórí ètò lẹ́ni gẹ́gẹ́ bí ìkan lára àwọn òṣèré eré àgbéléwò tí iṣẹ́ wọn lámìlaka tí wọ́n mọṣẹ́ tí iṣẹ́ wọn dẹ̀ dá wọn lójú. À ń sọ̀rọ̀ nípa ibi tí ẹ ti bẹ̀rẹ̀ ẹ wá jẹ́ kí n bẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí social media ti di ilé ẹjọ́ tí wọ́n ti ń dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin celebrities lẹ́jọ́ kò sígbà tẹ́ gbé tẹ́ mọ̀ gbé kò sígbà tẹ́ sọ dáadáa rí kò sígbà tẹ́ ṣe dáadáa rí. Èmi wá wò pé ṣé àwọn ọmọ Nàìjíríà ṣé ẹ rí bíi pé wọ́n wà too judgmental wọn kì í fáwọn èèyàn ní àǹfààní àti ààyè pé òkè èèyàn ní wá náà èèyàn lẹ́lẹ́ran ara ni wá púpọ̀ nu yín ẹ̀dẹ̀ tún bá wa dé ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ ẹ̀yìn akọ̀ jókòó 100 naira data ẹ̀kọ́ dẹ̀ máa fire down. Báwo làwọn ọ̀rọ̀ kan ṣe máa rí lára yín? First and foremost ayé àtijọ́ ni wípé àwa nìkan ló ń dá lẹ́jọ́ tí ń dára wọn náà lẹ́jọ́. Ẹ̀yin ìṣòro TikTok ni. Bàbá alágbádé yẹn náà gòkè náà wá sọ ti yín. Àwọn ọmọ bàbá alágbádé yẹn àwọn olóòrè ẹ̀ka mọ́. Ẹgbẹ́ni sí máìkì. Ẹgbẹ́ni sí máìkì. Àwọn náà bá alágbádá sọ máa bẹ̀rẹ̀ sí máa judge. Ó ti ń dára wọn náà lẹ́jọ́. So it is not about the celebrities alone but it's just more interesting. Tó bá jẹ́ pé nípa èèyàn tó mọ̀ ni. Ṣé mo wí pé tí èèyàn bá fẹ́ sọ òkò fún yàn ó dùn láti ara láti mú òkúta láti sọ fún yàn but wọ́n pọ̀ ló ń gbà sára ìwọ máa mọ̀ pé kí nìyẹn máa ń dùn mí. So it is we are easier àdàbí we are like a tree with fruits tó pọ́n ẹni tó bá ti wá ló máa fẹ́ máa because you know and that's what I believe and then it is ẹni tó bá wà important ló máa sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé mo kọ́ at some point ìgbà kan mo ro kíní kan mi mo bẹ́ ó dàbí ò dà mo ní Regina ò ní scandal wọn sọ̀rọ̀ ẹ̀ kí ló dé mo kàn jókòó lójú kan ní ọ̀dà jọ́kọ́ bú mi náà kò sí bad publicity ìyá mi. Lóòótọ́ àti pé wọ́n gbé gbogbo ọmọlúwàbí èèyàn síta. ó kàn ṣe good girl yìí kò bẹ́ẹ̀ mi àárín endorsement àárín nǹkan kan ṣé wọ́n dáwọn tó ń ṣe nǹkan tí ò dáa àwọn ló ń bu yẹ àwọn ló ń rí endorsement àwọn ló ń gbé gbogbo iṣẹ́ yẹn lọ fún ìwọ tó wá ṣá láti portray good image nobody is talking about you if you are not being talked about yẹ dẹ̀ mọ̀ pé social media owó ń sìn engagement is money. Let me tell you something I believe pé most of the people tó máa ń sọ̀rọ̀ pa àwọn at least wọ́n máa ń tẹnu àbùkù báyẹn ẹlòmíràn máa ń mọ̀ ṣe kí yẹn because pé fíìmù máa kàn tẹ̀ sí dá báwo ni everybody ṣe dá báyìí a kàn jáde sí a kàn sọ̀rọ̀ tó yẹ kó sọ ni but most of them tó bá wọn délé they are not like that. Just so èmi máa ń ro kí ni ẹ̀ ń gbà mí bọ́ èmi ọ̀rọ̀ máa ń dùn mí. Ọ̀rọ̀ máa ń dùn yín. Wọ́n gbé ìjà tó bá sọ̀rọ̀ yìí sí ẹ̀ ọ̀rọ̀ máa ń dùn mí o fún ìṣeré o tí bá mọ̀ yín tá mọ́ arí tẹ́ bá bú mi lórí social media n tẹ́lẹ̀ ni o máa wá wálé ni o. Lóòótọ́. Àwọn jà ní ẹ ká jà. So ẹgbẹ́ ẹ̀ tí bẹ́ẹ̀ anybody jà tá a wá gbọ́ padà lórí social media pẹ̀lú ọba àyàn jà. Ẹni tó ń bú mi ni láwọn tí mo mọ̀ nọ́mbà ìwọ industry gan máa ti ẹgbẹ́ òkú àti èdè àti burú mi ìdẹ burú o mi kò fẹ́ wọ̀ sí ni. Ìgbà máa dùkà máa tàwọn sí dáwọn ìgbà tí wọ́n sọ pé school kí n tàwọn your mama na o ti sọ délé your mama na o ti sọ délé ìgbà tí ni ọ̀dọ̀ tí mom sí mi yẹ as of today gan ọmọ kan wà ń bẹ yẹn ó jalè kò kí ṣe Chinedu ọmọ kan wà ń bẹ yẹn ó sọ̀rọ̀ lọ́rọ̀ ọmọ kan wà ń jà mẹ́rin mà
má sì sọ̀jà yẹn délẹ̀ èmi ni when I was in second èmi ni ìjà no wọ́n fẹ́ mọ̀ bí ọmọ àwọn Regina ló ń jà owó ló ń jà ṣe Mike owó ló àbúrò mi sọ títí tí ó sọ mí lórúkọ kan gbà yẹn in Igbo language it apusha anuwo ogo it means stop and fight. Apusha anuwo ogo. Apusha anuwo ogo. Stop and fight. Láì ṣe stop and search. Stop and fight. Kó bá ti gbọ́ pé mo ń jà lá. Ẹ̀jẹ̀ wọ̀wọ̀ yìí. Mẹ́fà nìyá mi bí. Ẹ̀jẹ̀ wọ̀wọ̀ yìí. Owó mi rè o. Kò sápà lára yín. Àpá wà good skin ni o. Because tí bàbá mi fi dá mi lára wáyà ló máa fi náà mi gbà yẹn wáyà tension. Tí bàbá mi fi dá àpá sí mi lára kò ká pé mi ní good skin ni. Bẹ́ẹ̀ kí lè máa mo sọ fún ọgbà tí mo kéré. Ibi tí mo stop bọ́ọ̀dì mọ́ mi sọ fún mi lọ́jọ́ kan pé o ní bí ọmọ tó jọ ẹ́. Mo fi mọ́ ẹ̀yìn. Mo fi lákàlà. Ó dákẹ́ lẹ́jọ́ mẹ́jọ ẹ̀lẹ́jọ́ torí kó má bàa pẹ́ lórí ìkúnlẹ̀. So ìgbà tí wọ́n wá sí industry àwọn language kan àtọ́yẹ́ kan máa ń lò tí ó bá mi lára mo fi tẹ̀sí ń bọ̀ kókò òbí sì kò sọ pé àbíkò rẹ̀ dáa fún ẹ ní ìbò ìjà ló ń jẹ́ bẹ́ẹ̀ bọ̀ ní industry bí àdúrà ni. Mo kú àbíkò sọ pé ìyá ta ni ṣe bí ẹ̀yàn pẹ́lú àwọn ìgbéra gba ilé wa rẹ̀ gáàjì rẹ̀ yẹ́ ẹ̀ lásán bí ká ságí mọ́ra lórí bí ká làgùn mọ́ra lórí ni o. Wọ́n dín dọ́sí wájú pé alákọ̀ọ́kọ́ mo kọ́ dé báyìí mo kọ́kọ́ ti jà lọ ó ṣe pẹ̀sẹ̀ yá mi wọ́n ló ti pé àtàgá àtàmọ̀ṣe gan bí ìwà tó pé èpè lọ́kọ̀ fi ń bára wọn. Oh my God. But still, I still have some people that look at me and I tell you, it's too strict. All the ones are called burú ni. But then back to us, I tell you, they go be share. Wọ́n tún lè kọ́ra. Gbogbo pọ́n lè kọ́ra. Do you understand? I think I'm robot. I think I'm robot. Àmọ́ nínú ọ̀rọ̀ tẹ́ sọ yín sí, ẹni tó bá bú mi, màá bú ẹ. Bó bá wá fún mi, màá wá fún ẹ. Ẹ tún sọ̀rọ̀ scandal. Ẹni wọn tó mẹ́ta ẹ̀wọ̀n wá ń fà yín láṣọ. Báwo ló ṣe rí lára yín? Káyí pé gbà kọ́ ni. Mama wí pé ara mama ta mi pé kíni kan mi ìfẹ́ explain lọ títí because nǹkan tèmi mi náà tọ̀ nǹkan tó ń bá mi sọ ọ̀tọ̀ ó dẹ̀ bú mi àwọn tó bú mi náà lè bú wọn. Ẹ bú wọn padà. Lọ sí comment section mi ni orí blogs ni mi lọ ó lè ṣe nǹkan tó bá ń wù ẹ́ lórí blogs bọ̀ nílé ti tèmi yẹn home mi yẹn bá bí máa bú ẹ a bá ti gbé kúrò nínú comment àtúbọ̀ díẹ̀ ẹlòmíì gan mo tún lọ bú mọ́lẹ̀ tiẹ̀ mo tún lọ sí comment section tiẹ̀ mo tún bú síbẹ̀ máa rán wọn sí àwọn máa ṣépè fún wọn. Ẹ̀yin tẹ́ ẹ láìkí èpè. Àwọn ọlọ́kọ́ ṣépè fún mi. Ẹ ti wá ṣe pé ọ̀rẹ́ sà àdígbà tí mo kọ́ wọn lọ ṣe èpè yẹn bí ìgbà tẹ́ pé kìíní wọ́n nísìnyí àdúrà ni wọ́n pàrọ̀ kò wá ṣe pé mélòó ló ti gbà náà àdúrà ẹ̀ tó fi rò pé pè tí ẹ lè fẹ́ ṣe lórí títì. tí o tẹ bá báyọ̀ jà tó bá lọ́wọ́ ta sí yín òun bá yín ṣe òun yàn yín ló. ṣẹ́rí yẹn òun ò ṣe kí láìka máa ta òun síra wa ọkọ mi ta bá ń jà àbí ta bá ní tínú bá ń bí ẹ tó lè fi pé àti ta òun má jẹ́ ká ta òun sí abìkan máa gbọ́ ẹ wálé tẹ́pẹ́ tí mo mọ̀ tó bá pọ̀ ló nà mí tẹ́pẹ́ mi lè jẹ́ ká jà tó bá ti jà má yẹ ká ní òdì kí la fẹ́ máa ní òdì fún ẹ ṣáà ti nọra wa ó dẹ̀ ti win bẹ́ẹ̀ pé mo win gbàtà wá sọ́kọ́ disco gbàtà wá ṣe a máa bu gàrí sí alẹ́ nu a máa gbẹ́ra báyìí a máa ti wá ti dé báyìí a máa bu gàrí yíbo sí ẹlẹ́nu yẹpẹ nìyẹn ọjọ́ kejì a máa bá ara wa sọ̀rọ̀ kí là ń jà fún ọkọ mi má bá mi ní òdì o torí kí ló ṣẹlẹ̀ mo pa ẹ̀ lọ́mọdé má bá mi ní òdì mo kú ọ ọkọ tí mo rí yàn báyìí má bá mi ní òdì ẹ jẹ́ ká jà kókó ẹ̀ move on. Irú adúlọ bẹ́rẹ̀ ìyá ti tèmi ṣe máa padà sí I'm Aries we are fire sign tó bá ṣe ń ṣe wá la ṣe máa sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ti tán síbẹ̀ nìyẹn. Ó dà àwọn olólùfẹ́ yín ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ò kì í rí yín nínú movies bíi ti tẹ́lẹ̀ pé ṣe mọ̀ọ́mọ̀ wá wọ́ ẹ̀ sísàlẹ̀ ni pé kẹ́ ẹ mójútó àwọn nǹkan mi àbí bóyá àwọn roles tó wá àwọn roles tẹ̀ ti play tó ti sú yín tẹ̀kọ̀ wọ́n pé nothing challenging kí gangan ló ṣẹlẹ̀ láàrin yẹn. Kò sú mi kò sí kankan tó sú mi like I said I took a break for some time. Láti face àwọn ọmọ mi àti ọ̀dà but mo ti wá padà ń sìn yìí and then ṣé mo wí pé tíátà dàbí mathematics ni tó bá filẹ̀ fọdún kan ó máa fi ẹ̀lẹ̀ fọdún márùn-ún kó tó máa padà wá tó ni the slogan for actors is the show must continue with or without you show must continue mo ti wà lórí set ìwé tó jẹ́ pé that same set ẹnìkan dolóògbé mi I don't want to mention her name set yẹn continue now. Because what show must continue kò mí pé àní empathy but ó kàn mí pé that is the way nǹkan tó bó ṣe lọ nìyẹn so ìgbà tí mo padà dé mo notice rí pé ó ti fẹ́ yíwọ́ but as the strong girl that I am wà láyé fẹ́ ṣe sí okay YouTube ló ń jáwọ́ báyìí sí àwọn afọwọ́ wa ṣe wọ́n bá tí mo dẹ̀ ni mo dẹ̀ gbà pẹ́pẹ́pẹ́ àdẹ̀bẹ̀ sí produce
so bẹ́ẹ̀ bá pè mí máa pè dànù ìyẹn tún kọ́. before wọ́n máa mọ̀ pò bẹ́ẹ̀ bá pè mí máa pè dànù. màá wá pe gbogbo yín wá àti wá pé gbogbo yẹn tí wàá bá mi ṣe. ìyẹn tún kọ́. ìyẹn tún kọ́. ó dà Regina production Regina film production ó ti di mélòó lápapọ̀ tọ́lọ́run gbọ́wọ́ yín gbé jáde. Almost my YouTube channel is Regina Chukwu TV. Okay. So please do well and go and subscribe. And I have Asheda, Ole, Arin, and which one came? Ijaisin. And okay. Leni, I am having a new movie coming out 6 p.m. today. Okay. That the title is Iyanu. Iyanu. So basically, give and take like 6 or 7 production on the YouTube channel. Lórí gbogbo àwọn méje yẹn, èwo ni a lè sọ pé àròjù owó. Àti mi. Gbogbo àníṣòwò ogun ẹ̀yin gan mọ̀ pa. Ṣé rí ọ̀rọ̀ YouTube yìí? Kò tẹ́ mi believe ni wípé maybe it's because of that mentality tá a fi kọ́ṣẹ́. Kò dàbí àwọn ọmọ tó ń dé nsìn yìí. Okay. Nígbà tá wà kọ́ṣẹ́, passion la máa ń lé. A mọ̀ pé passion yìí ló máa padà di owó. So I am still imbibing that belief into this whole YouTube thing. Okay. I just believe in keep doing it. Ọjọ́ tó bá máa click, you don't know. Tó ṣe bá ní pé kan ọ̀rọ̀ owó yẹn, bí ní produce mọ́ o, wọ́n yẹ ká lọ síbẹ̀ rárá. Marketer àṣẹ rí. Marketer gbogbo àwọn fẹ́mi iṣẹ́ mi tó fún mi lórúkọ marketers ló ta. Ó ti ẹni iṣẹ́ mi kan tó ń béèrè gbọ́ báyìí sí just because mo ti ta right mo fún marketer. Èmi dẹ̀ ni mo ní mo fún mi ṣe o, but mo ta right mo fún marketer. Ayé ìgbà yẹn àmọ́ kọ́kọ́. Àti ìgbà ṣe ìpadà sí because àwọn èèyàn ń béèrè fún, but I have not been able to see the marketer and talk to him. I believe if I talk to him, he will give me. Because àwọn èèyàn ń béèrè fún pé kí n re-upload ẹ̀. Oh, sorry. So marketers ló ta gbogbo àwọn iṣẹ́ mi tó fún mi lórúkọ. Ó dà ní ibi ìkóríta YouTube tá a dé dúró yìí, àwọn èèyàn ti ń sọ pé ṣé a sure pé YouTube yìí wà sustainable fún actors because èmi ní TV, ẹ̀yin ní TV. Àwọn kan la mọ̀ lóòótọ́ tó ti kọ́kọ́ ní gbogbo fan base YouTube láwọn tó ti lórúkọ ńláńláńlá. Pé a dẹ̀ rí pé àwọn ọ̀rẹ́ aládàáni kan struggle, wọ́n gbìyànjú, wọ́n ń fà pé ṣé tí gbogbo wa bá padà ní YouTube channel ṣó máa pay wa ṣá. Kí lẹ̀yin rò? Sherry, with showbiz, the business, you are talking about the business aspect of it. Sherry, there will always be a channel for us to sell our movie. Really, you lọ ìwà kan lọ. Aṣọ ìgbàlà máa ń dá fún gbà lọ́rọ̀ movie ni. Sherry, YouTube tó sì ṣiṣẹ́ yẹn, ẹ ká sì máa rò, èmi ò fẹ́ máa bá yàn rò pé ṣó fẹ́ sustain. At that point tó sì wà yẹn sẹ́, ẹ ká sì jẹ nǹkan tó bá wà ńbẹ̀. Ká sì kọ́kọ́ jẹ. Ẹ ká sì jẹ nǹkan tó wà ńbẹ̀. Ewo làbọ̀ máa ronú, kí ló dé? Ta ni mẹ́ tó máa dọ̀lẹ́, ewo làbọ̀ wá kú lẹ́ẹ̀dẹ́kú. Ìtò sì wà ńlẹ̀ yìí sẹ́, ẹ ká torí bọ̀. Wọ́n tún sọ pé favoritism mo mọ̀ ẹ́ o mọ̀ mi pé ó sì ń já ìran ó dẹ̀ ń deprive àwọn ọmọ kan tí wọ́n ní talent àmọ́ tí wọ́n lẹ́ni kówó lé wọn lórí àbí kó ọ̀rọ̀ lé wọn lórí pé ẹ bá mi máa lo ẹni yìí ọmọ mi ni. Kò sọ̀rọ̀ ńbẹ̀. Ayé ìgbà tó yẹ kó máa sọ kíní ẹ̀ ní ayé ìgbà táwa kọ́ṣẹ́. Okay. Ayé ìgbà táwa kọ́ṣẹ́ ló mú lẹ́sìn yìí freelance ni your phone alone can blow you. So anybody sitting there telling me that kíní kan gbá kan ọkọ tẹ́ ọkọ mi yóò serious o. Your phone, you don't even need anybody. Talk to your camera, it can blow you. And then I want to feel party débi àti máa fowó bẹ́ẹ̀ wá ṣiṣẹ́ ni. Ayé ìgbà tá àkọ́ṣẹ́ ló yẹ kó máa sọ irú yẹn. Ayé ìsìn kò sí irú ẹ̀mọ̀jẹ́ tó bá sọ bẹ́ẹ̀ kó ṣì dànù. Okay. Gẹ́gẹ́ bí ìkan lára àwọn tí a fún ní ọ̀wọ̀ lẹ́nu iṣẹ́ yìí tí iṣẹ́ yín lámìlaka. Kí làwọn nǹkan tí ẹ lérò wípé Yorùbá movie industry lápapọ̀ kí làwọn ìpèníjà tẹ́ rí pé gbogbo wa ní gẹ́gẹ́ bí industry practitioners gẹ́gẹ́ bí producer director ara àwọn ìpèníjà wa rè tá bá dẹ̀ lè ṣe díẹ̀ báyìí bóyá kò bá tún better. Èmi kò believe pé Yorùbá movie industry o. Ṣé rí àwọn ìpèníjà tá ní kò kí ń ṣe lórí àwọn level kékèké báyìí tá wà yìí. Èmi believe pé látòkè ló ti ń wá. Okay. And when I talk about it, onígbà kan, ó ní program kan tí mo lọ fún tí mo gbọ́ pé wọ́n fún wa ní grants. Okay. Ẹni yẹn ṣe speech yẹn kíní kan Lagos State kíní kan grant mo ní grants èlò ló bá pè mí lẹ̀ mo ní bo lẹ kó sí. So which means pé àwọn kan lówó yẹn lọ sọ́dọ̀ wọn tó dọ́dọ̀ àwọn kan. Àwọn kan kó wà tó dàbí pé yẹ kó máa wà beneficiary sí wa as a whole lot. So ẹ pé tó bá ti dé level kan ibẹ̀ ló hang sí. Okay. Sí ó scatter fún wa. But ṣé Yorùbá movie industry as a whole is a good example of a Nigerian as a whole. Ask me why. Why? As a Nigerian, we are like frog. Tó bá jù wá sínú omi gbóná, tá bá pẹ́ ńbẹ̀ we adapt. Tó bá jù wá sínú omi, we always find a way without looking at anybody. Ṣé gbogbo nǹkan táwọn believe pé is clinical, is a lie. We would always find a way around it.
I'm a typical Nigerian when I'm thinking. Ṣé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ rí bí ìpèníjà nǹkan yẹn gbá kan I see opportunities there. Okay. Because I believe that ibi tí wọ́n ti bá ti jókòó tó ti ń bẹ̀rẹ̀ sí complain pé kìíní kan èmi ti jókòó èmi ti dìde mo ti mú ọ̀bà nǹkan tó bá wà lẹ́ mo ti papọ̀ àfààyàn tèmi ṣe bá mi wò ẹjọ́ torí Ọlọ́run. I don't have large fan base. I don't have so many people following me. But the little ones I have, if I appeal to them, they support me. And I'm the kind of person who me lójú kòkòrò. It's not as if I don't strive for more. Okay. But mo ti máa ń gbéra mi ní gègé bí pé mi ní wà disappointed. Me kí n máa fojú kan wúra mi pé bẹ́ẹ̀. It is when you expect too much that you get disappointed. In everything I do, I don't expect too much. I just expect that God will bless me. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàrí pé Nigerian movies ń lọ cinema dáadáa tàdé ń ṣe dáadáa ń bẹ̀. Ẹ wá wo àsíá tá a wà yìí, movie Michael Jackson wà ní cinema. Àwọn èèyàn kan sọ pé wọ́n polówó, wọ́n jó, wọ́n ta. Michael Jackson kàn ṣe tiẹ̀ bẹ́ẹ̀, ó dẹ̀ ń gbèrò sí, ó dẹ̀ ń lówó sí. Àwọn ikú ètè mo ní bóyá ká má máa ikú ètè àbí tá bá ní àwọn tó ń ṣòwò yìí ká bí wọn. Comparison yẹn wrong. Mentality fún méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Market fún méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Okay. Market fún Yoruba movie tó bá gbé dé Enugu state ibi tí mo ti wá ó máa jẹ gbá. Ẹ kì í ṣe example kan fún yín. Ẹ mọ̀ mí l'Èkó, ẹ mọ̀ mí l'Òṣogbo. Wọ́n mọ̀ mí lù mí as an actor. That's Enugu is a place I went out to. Nobody is going to say, I know you. Nobody. Wow. Our market differs. Okay. Our targeted audience, they differs. The people that will come and watch my movie at the cinema, even if it goes to the cinema, only my low Michael Jackson. Okay. Yes. I'm telling you pé mommy mi tó ń tata lẹ́gbẹ̀ẹ́ títí bẹ́ẹ̀ yẹn bó ṣe wà yìí. Michael Jackson kò ń jojú ẹlẹ́yà ni kò sí nǹkan tó kó wọn. Wọ́n ní lọ wò, wọ́n máa wò mí. But the larger audience tó máa Michael Jackson máa pọ̀ because we have so many larger audience for that age range. Okay. But still there are some our targeted audience we need to do something that will make them come to us. Okay. Ibi tá ṣe bá dé nìyẹn. And then nípa àǹjó ìyá nǹkan kò yẹ ṣe bẹ̀rẹ̀ sí wọn gbà tá ṣe máa lọ sí National Theatre náà. Tá bá ń gbé fíìmù bọ̀ tá máa jókòó tá máa pín flyer tá máa jó tá máa gbélù kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí pé ṣẹ̀dé social media sí bẹ̀rẹ̀ àbí pé oníkálù ọ̀nà tá bá ti mọ̀ tá bá fi lè tajà wà tó sí pé kárin owó kò tí àti ìdílé yẹn sí bá tó wá dé ìdílé yẹn kọ́ máa wá bìkínì. Ẹ ti fẹ́ mú choice of colour. Bí o colour lè wá láì. Pink. Pink with a touch of pepperate. Kẹ̀ṣà náà sí. Shadows. Ṣé tó bá ní lemon ńkọ́? Ó ti máa lemon jù. Okay. Ó ti máa shine jù. So level tá bá ti fi ń tà sí ẹni kẹ́ bá wa gbà. Àwọn audience wa ṣì ń gbà. Ṣé máa sọ fún mi pé ẹ máa compare mi pé láti bo sí bo. Láti bo sí bo lẹ máa compare mi Michael Jackson ẹ jọ̀ọ́ kọ́ mi ò ní ṣòfò ẹ̀mí now. How? We have movies that sells with the word of mouth. Okay. That's tó yẹ pé tó bá release the movie yẹn. Even gbọ́dọ̀ ṣe pé ó bá ṣe too much, ó máa débi tó dé yẹn. But àwọn tó tún ta ọjà yẹn, àwọn náà mọ̀ wípé àwọn ò fẹ́ rẹpẹtẹ because wọ́n mọ̀ wípé even gbọ́ pẹ̀lú ijó tí ń bá jó yìí, ó láwọn nǹkan tó yẹ máa torí ẹ wo skit tí Fúnkẹ́ ṣe mú dẹ̀ láìké, jẹ́ ká tiẹ̀ lọ wo fíìmù yẹn. Bí average Nigerians, wọ́n kàn lè jókòó báyìí, wọn ò níbi kan lọ, wọ́n kàn dédé jókòó báyìí sí. Ṣé o rí skit dé wo, ṣé ti wo fíìmù yẹn ní tí wò, ẹnìkan máa sọ pé ó dùn, jẹ́ ká lọ wò. Okay. So we have to push the way we know how to push. Anybody should try comparing anybody. Ṣé à ń retí yín cinema láìpẹ́? Ṣé máa gbé production yín lọ bẹ̀? Ọkọ mi ẹ̀ ní ṣòfò ẹ̀mí mi ò lẹ́mìí wàhálà. Ijó yìí nìkan. Àríjó lẹ́sẹ̀ adìẹ. Wọ́n fi rán mi. Àmọ́ tẹ́ bá ní good script tówó dẹ̀ wà tẹ́ wá wò pé ẹ employ àwọn tó ń jó ńkọ́. Bóyá tí cinema bá yàtọ̀ sí bó ṣe wà yín sí because mo gbọ́ pé wọ́n ṣe ń pín owó yẹn wọ́n fọyọ́ lórí. Ẹ̀yin gbọ́. Mo gbọ́ ni o. Ẹ ti béèrè lọ́wọ́ mi lọ. Ẹ jẹ́ n béèrè. Mo gbọ́ pé bó ṣe ń pín fọyọ́ lórí. Ewu aláàbò wa ṣe wàhálà fẹ́ lómi kò jẹ́. A mọ̀ wípé ẹlòmíì fi set standard. Owó mi ò tí pọ̀ tó yẹn. Tó mi bá pọ̀ tó bá ṣọlẹ̀. Like I said, I like to do things regardless of the mood. Like mo ṣe YouTube ń sí rí àwọn nǹkan tí mo kó sí bọ̀bọ̀ at least mo pọ́jọ́ kan. Èmi náà mo ṣì ní another stream of kíní kan ṣì lè wà máa tún kó ṣẹ́ mi lọ síbẹ̀. Ṣé understand? So bí a ti bá lówó yẹn tó bá pọ̀ tí mo pé mi ò mind láti level up game in industry. I can move it to owó tiẹ̀ máa wà lọ́wọ́ yín torí ìsìn wọn ní kò sí YouTube movie tó fẹ́ ṣe tó less than 10 million. Pé ló níwọ̀n bá pé ló ní mọ́ ń gbé pẹ̀ ti bá débẹ̀. Lámbà nìyẹn o. Ẹ sọ pé lọ. Ìwọ làbọ̀rọ̀ pa wá less than 10 million bíi ti bú. Pé kò sí movie YouTube tó less than 10 million. That's a lie. We will shoot a good movie for 10 million upwards, but if you still want to manage, okay, you know, when your cast is not
Tẹ́ bá ní too much cast and then ẹ kọ àwọn parlor stories yẹn tó yẹ kó make sense. You do lesser than that. No, that's the problem. Parlor stories. Èèyàn kan ti ṣàpèjúwe pé báwo ló dídí fíìmù wọ́n ṣe máa ṣòdìdí fíìmù tọ́kọ àti ìyàwó já ká má tiẹ̀ rí ọkọ ká má rí bàbá ọkọ ká má àfi lórí fóònù. It does not depict our Nigerianness. Ẹbí máa wá ọ̀rẹ́ máa wá lọ́mọ but àwọn èèyàn kan tó sọ pé torí pé micromanage owó ni. When I say parlor story, what I mean is like a family story. Okay. So another one thing in a parlor story is probably you are going to shoot a set that looks like Oleku set. You are doing epic. Okay. To me, that's what I say when I say parlor story. Okay. Do you understand? You know, epic and all those kind of stories and old school story. But when it comes to parlor story, but the cast of 5-6 people can do it and do it perfectly well. Okay. Tí n bá bi yín, ẹ mọ̀ alphabet Yorùbá. Alphabet tó bẹ̀rẹ̀ ní A. Ẹ fún wa ní ọ̀rọ̀ mẹ́wàá tó ní ṣe pẹ̀lú A. Abolóde fẹ́ lójú. Abolóde fẹ́ lójú. Abániwọ́rọ̀ bá rí dá. Ìṣúlá ló kiri oko. Okay, ìyẹn náà wà nú ẹ abániwọ́rọ̀ bá rí dá. Akèrègbè ló máa júwe ibi tá máa fokùn sí lọ́rùn ẹ̀. Náà ni akèrègbè ló máa júwe ibi tẹ́ máa fokùn kọ́. Òṣì mẹ́ta. Abímbọ́lá lọmọ mi. Abímbọ́lá lọmọ yín, òṣì mẹ́rin. Àwílọ. Olówó ìkan tí mo fẹ́ pa, ó pa mi lórí. Ṣé fún yín àyún lọ? Àyún bọ̀ lọ́wọ́ yẹn ló ṣe márùn-ún. Mo yẹ fún yín wà bẹ́ẹ̀ àwa fúnra wa. Báwo lẹ́ni kì í fún yín? No, mo ní mẹ́wàá. Mo ní gbólóhùn ọ̀rọ̀ mẹ́wàá. 5/10. Best mom in the world. Ẹ máa gbọ́dọ̀ gbé 5/10 lọlé. Ó lè sọ nínú Igbo. Ó dáa. Jèrè Kambia. Ó yá. Abíọmọ tòótọ́. Abíọmọ tòótọ́ ṣe 6. Tàbá sọ pé Akèrègbè. Kẹ́ni. Mi lè mú ẹ má ṣọwọ́ fún mi. Àgbájọwọ́. Okay, àgbájọwọ́ báyìí fi ń sọ̀yà. Mo help yín ó dá ó ṣe 7. Àmọ́ bàbá kan tó ń pè ní Charles. Kí ló ṣe wọ́n àgbákò? Àná ni àgbákò ọlọ́mọ ìgbà. Ẹ lè lórúkọ. Ìgbà tí mú 8 kù 2. Wàláhì. Abọ́ládé. Abímbọ́lá lọmọ yín. Adéolú. Adékọ̀gbẹ́. Ẹ ṣe wọ́n ti yín wọ́n lọ. Sísí mi sweet 16 bọ̀ wọn tí pé 16. Wọ́n ṣe pé 14 lẹ́nu ọmọjọ́ mẹ́ta yìí. Ó ṣe bẹ̀rẹ̀ ni. Ọmọdé ọ̀hún rẹ̀ òun màmá rẹ̀ ọmọdé tó ṣe dé. Wọ́n ti ẹ̀ tí ìfọṣọ débi tán máa sà. Ó sún mi o. Ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín láàrin gbogbo ìlàkàkà tètè là kọjá látàrí pé ẹ̀dá tọ́ àwọn ọmọ yín wọ́n yàn àdèrè pé wọ́n yanjú látàrí pé ẹ tún gbé ìgbésí ayé tí ẹ build career yín tó dẹ̀ débi tí ó dé tá à ń péjú wò yín pé ọmọ rẹ̀ ọmọ tán fi mú yangàn. Èwo nínú yín dùn sí jù nínú gbogbo àwọn nǹkan tí ẹ ti gbé ilé ayé ṣe nínú àwọn achievements yín? Èwo lẹ lè sọ pé eléyìí bí mo ti ẹ̀ jìyà tí mo sunkún lé lórí inú mi padà dùn lé lórí? Pé mo tọ́ àwọn ọmọdé yìí. Yan ọmọdé yẹn ojú ní school. It's a great privilege. Okay, school tó wọ́n mi kọ́ lọ. Ibẹ̀ lọ. It was a great privilege for me because nǹkan tí mi ò ní àǹfààní àti ní fúnra mi nìyẹn. Mo dẹ̀ fáwọn ọmọ mi. Another thing ni wípé mo kọ́lé fáwọn ọmọ mi. Wow. It has always been my dream pé ẹ kí n kọ́lé fún ká mọ̀ pé this is our home. Those 2 things, I'm grateful for them. Every other thing I'm grateful for, but méjèèjì yẹn. But ìgbà tí mo rí, most especially pé àwọn ọmọ mi graduate yẹn, kò easy o. Proud mommy. Àtọmọ ọkùnrin ọmọ obìnrin, ẹ mọ̀ bó ṣe rí náà. Thank God for irú family tí mo ti jáde. Thank God for my siblings. Thank God for my parents. They were great help, but I'm just thankful. Adúpẹ́. Àti ẹ̀dẹ̀ wa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà pé àwọn ìyá kan tún fọmọ́lẹ̀. Ẹnìgbà tí bàbá wọn ò sí wo mélòó ni mo lè ṣe àmọ́ ẹ̀yin sapá yẹn ẹ rí pé wọ́n yanjú lójú yín lágbára Ọlọ́run ẹni mọ̀ sàárè wọn. Àfọ̀ wọn agbó kò tó wọ̀. Ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín nínú gbogbo iṣẹ́ tí ẹ̀ ń ṣe kí ni misconception nǹkan tí ò kí ń ṣe òótọ́ táwọn èèyàn lérò wípé bí Regina ṣe rí nìyẹn tọ́dẹ̀ tún máa pera wọn sọ fún wọn pé bí Regina ṣe rí nìyẹn tí ò dẹ̀ ń ṣòótọ́ nípa yín? So many people máa ń believe pé mo burú. Kéèyàn burú yàtọ̀ sí pé kéèyàn wà disciplined. Èmi bí pọ́n tó bá sọ pé ó burú bí ẹni pé bó bá ṣe nǹkan gan
ẹni tí àwọn tí màá bìlì wọ́n bu lórí mi ṣe Yorùbá wọn wípé ìkàlẹ̀ ẹ̀mọ̀ pọ̀ ọ̀kọ́ àtọ́ pé jíjí ọmọlàkejì wọn máa ń bí wọn nínú ó ṣe lè jí o tún wá jí o tún wá ń ṣe ẹ káàárọ̀ wọ́n máa ń bí ẹlòmíì nínú bẹ́ẹ̀ mi ò burú mi ò fẹ́ wọ̀ sí ni ṣe understand mi ò fẹ́ wọ̀ sí mi ò fẹ́ so misconception ara pé àti Regina ti burú jù mi ò burú and then ẹlòmíì tó bá wo ohun mi gbà mí tó bá fi ń judge ẹ bá ti kọ̀ mi má gbélé bùtọ́ kẹ́ aṣọ ọmọ líle ohun líle mo ní very ilé dẹ̀ ni mom sí mi ni daddy mi ni so combination of the two ẹ̀ tó wá gbélé mi ọmọ tí mo jẹ́ first born lé lórí ṣé mo pé kò sí ni bí ìgbà tá bá ń sọ̀rọ̀ bí ìgbà tá ń jà ni but kò sí jà akọ̀fẹ́ sọ̀rọ̀ kò yí wa rí then social media and I think another misconception they have about me or present in social media is tí mo bá sọ̀rọ̀ maybe I don't like jumping on trending issues but once in a while tí mo bá sọ̀rọ̀ ó máa ń gbòdì lára ẹlòmíì and it's just because èmi kò believe pé gbogbo ò lè sùn ká kọrí síbì kan náà ẹ jẹ́ ká tún rò lọ́nà báyìí so ọ̀nà báyìí tí mi bá fẹ́ rò pé let's think outside the box somebody actually said he said and I quote Regina is always on the wrong side all the time and I said ìyá ẹni wà on the wrong side àbí òun lọ́rọ̀ wèrè mo yìí sọ fún nìyẹn o wà lórí wà ń bẹ̀ ó wà mẹ́tẹ̀ wà lọ kà àwọn comments ẹ̀dá mo ní ìyá ẹ̀ wà on the wrong side mo ní now let's come down to your level àṣetí wá sọ because a máa jà máa parí ebi àtàwọn fáǹsì mi a bá ti gbéra ṣe pé nsìn next bá tún ti post àti you look beautiful ṣé ọkọ mi kò sí jà ebi ẹ̀ka ní òdì ó làbọ̀ àjọba rẹ̀ kàn sí ààrẹ májà kan òde tí kọ́ tí mi àtàwọn fáǹsì mi máa ń ṣe àwọn tó jẹ́ ti tèmi o kò sọ́mọ̀ kí mi wà troublesome. ó dẹ̀ gbọ́dọ̀ tẹ dá sí lọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà pé àwọn èèyàn deserve second chance. Before then there was other thing but ìyẹn mi tiẹ̀ dá sí ẹ̀kọ́ tí ẹ ṣe ti tèmi ni I was just me I did not even put comment and then somebody felt like you shouldn't do this at this time ó pé lórí péjì tí mo fowó rí tí mo fi ràgùn mi kó jọ ló bá sọ fún mi pé ẹ̀kọ́ báyìí máa ṣe at this time no you don't do that so méjèèjì yẹn lẹ́ni yẹn rò pọ̀ pé that was the same thing you did so time you're always on the wrong side of the but no it's not like that it's just that I'd like to always like okay we cannot lọ okay báyìí ni gbogbo wa ṣe ń lọ ẹ ṣe jẹ́ ká lọ báyìí wò ẹ ká ro báyìí wò èmi lè máa ń béèrè question ìbéèrè tó yẹ kó fàjà bó máa ń fàjà ìbéèrè dẹ̀ yẹ kó fàjà n kò máa béèrè béèrè ni ẹ fẹ́ pa mẹ́ ẹ fẹ́ pa wọ́n mi ṣe àwàkà. ó dá lákòótán tá bá rí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń la ìtẹ́yìn ti là kọjá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń là kọjá ẹ̀yẹn àwọn tí bóyá wọ́n ṣe pàdánù ọkọ tàbí ìyàwó pẹ̀lú experience rere yín àti àwọn àkàbà tẹ́ ẹ gùn tẹ́yìn gan mọ̀ pé àwọn àkàbà kan bẹ́kún déńgbà kan ò máa rò bóyá ó máa wà all rosy ẹ jọ ṣàlẹ̀ fún wọn ní ìmọ̀ràn ráńpẹ́ láti lè tukọ̀ ayé wọn bóyá bí wọ́n ṣe ń rò tẹ́lẹ̀ bẹ̀ ṣe sọ bóyá ibi tán rò sí yẹn ò dáa pé tán bá tún gbé yẹ̀wò sọ́nà bí bóyá ìyẹn máa lápẹẹrẹ àti pé ọ̀rọ̀ ìyànjú fún àwọn àbúrò wa àwọn ọmọ yín tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ industry báwo ló ṣe yẹ kán ṣe rìn. Okay, for the first question ṣe rí ẹkún yẹn anybody tó bá gbogbo wa ní pàdánù ọkọ ní kékeré because kò sẹ́ni tí ò ní kú but anybody tó bá yẹ pé irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí first and foremost mo fẹ́ kó kọ́kọ́ mọ̀ wípé ẹkún yẹn ò kí ń ṣe ẹkún ọjọ́ kan o so rárá sún sí because wàá fi tó máa súnlẹ̀ lọ́la lẹ̀ tó bá sún díẹ̀ wọ́n ti pé mo ṣe máa sún lọ́la wàá reserve ẹ̀ ó ṣe san ọjọ́ kan tó bá dìjà láti tún gbogbo ẹ̀tọ́ lọ́jọ́ kan ọkọ mi yóò ṣeré léṣe o tó bá dẹ̀ tún ṣeré léṣe ọ́n tí wọ́n máa fowó gbé ọ̀tá ìkiri ni so wàá sún díẹ̀ wàá wípé okay ibi tí mo sún dé ìwà okay jẹ́ kí n reserve ilé di next week because you always mo ṣe ń sún it's been over 20 years mo dẹ̀ ṣe ń sún because wàá kó nǹkan dídé rògbà mi pé bí àtòrí mi ìjẹ̀wá rìn má rìn àkọ́ nǹkan mi lọ báyìí pé táyé pé lágbájá bá wà báyìí bóyá kò bá dé máa rí báyìí bóyá kò bá dé rí báyìí so and then another thing is regardless of the situation you are if you are a young widow either you are working right now either you don't have any form of income whatever it is that you find yourself brace up start doing something whatever it is. Social media has made things very easy for us. In my days there was no social media and mo decide wípé ọjọ́ ẹgbẹ́ títí ìṣe ìgbà tí mo ṣe first film mi mo ṣe tajà lẹ́gbẹ̀ẹ́ títí kí ni mo tà toothpaste brush polish àwọn nǹkan bẹ́ẹ̀. You might have people you want to ask for help àwọn kan lè tẹ̀lé sáré lọ bá pẹ́ fẹ́ béèrè fún help but iṣẹ́ ọwọ́ ẹ̀ lágbájá máa fún mi lóò tí n bá fẹ́ kí ní kan gbá kan kò jẹ́ kí n lọ fẹ́ lágbájá torí mo fẹ́ sanwó school ọmọ kó wá sustainable ṣiṣẹ́. Yorùbá sọ wípé
ẹni ṣiṣẹ́ jàre iṣẹ́. If Bíbélì gan sọ pé God will bless the works of our hands. If you're not doing anything, when the blessing comes, what is he going to bless? Blessing yẹn láti lè dúró lórí nǹkan kan láti lè manifest. Wọ́n wá jókòó asìn wàá wo fíìmù títí lágbájá gbàdé lágbájá kan nígbà tó wà nínú olówó kan wá láti Victoria Island ó wá fẹ́ ọmọ kan tó wà ní ghetto gbáka o. Fíìmù ni o. Fíìmù ni, nobody is coming to help you, nobody is coming to save you. Get up, work, and you will be fine. So everybody tó bá fẹ́ join movie industry, what I would say is, even if you don't have the opportunity yet, your phone, talk to your camera, do anything. In fact, just start anything. There are so many people that are see, tí wọ́n ti ní opportunity ṣe cinema movie jẹ́ mi gan tí mo kọ́ ṣe yìí lọ tó dẹ̀ rate wọn jù mí lọ. Níbo ló ti mọ̀ wọ́n? Through phone wọn, because some post is that skit or they are posting their daily lives. Wọ́n máa fowó gidi pè wọ́n. Tá bá jọ dé set báyìí, wọ́n máa treat wọn specially jẹ́ mi gan fúnra mi lọ. So you are not going to sit down and say it's just because of... At this age of computer, the only thing stopping you is you. So that's just it. Do something and people will find you. When you do something and people will find you, yẹn ni pé ṣé nǹkankan àwọn èèyàn àtọ torchlight wá pé ọmọ tó ń ṣe kíní gangan òun ni kẹ́ bá wa pé àtẹ́lẹwọ́ wa kò ní tàn wá jẹ ọ̀nkún kọ́. Kí lẹ gbé? Ọ̀nkún kọ́. Èwo ni wọn? Ṣọmọ mi. Baby. Àti mo fóònù sí wo ni mo save for husband mo fi save orúkọ mọ́ mi. Olójú wa rédè baby. Èwo ṣe lé ọkùn ti bí yẹn? Iye tèmi lẹ́ni tẹ́ ń fọ̀rọ̀ lọ. Kò tí ì kú báyìí. Ọkùn yóò tí ì kú báyìí. Ẹ bá wọn wọkọ̀. Ẹ tèmi mo ń wọkọ̀ mi ìṣeré. Ajé. Ẹ sọ pé ògùn rè. Ẹ wọkọ̀ lóòótọ́. DM yín ń kọ. Ṣé ìbúlókún bẹ́ẹ̀? Àwọn tó wà níbẹ̀, àwọn tó lo karo white. Mo yọ̀ǹda. Gbẹ̀dẹ̀ ṣe gbà ìyádùn máa dán lẹ́ máa like agùntàṣọ́ lò. Àwọn tó lo karo white. Why now? Ọwọ́ ọ̀nù lọ tún wá wà. Wọ́n sì tó sí. Ìbádàgbà àwọn ìlú yẹn sí àwọn tó ń gbé bẹ́ẹ̀ máa pa mí. Ibi irú ìlú ilẹ̀ olújì. Ṣé ti dáṣe ní òṣèlú nǹkan tó sọ kọ́ nìyẹn àbí bóyá Kuwait àbí Iléyá ọdún mọ̀lẹ́. Wọ́n ní wọn sí tòsí fine baby báyìí ní ìfẹ́ bí nípa ẹ̀yìn ọkùnrin ẹ mójú lọ sọ́jà náà a lè ráwọn bàbá ń dágbé kan tó yẹ pé bóyá mọ́mì náà Ọlọ́run kò sọ pé ó Bíbélì ní kóńkó má ṣe ṣègbé Bíbélì ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ tọ́jú ẹ bá lò ọ̀gì ẹ bá ṣeré ọ̀pọ̀lọpọ̀ má wà o. Kábíyèsí ni àtọkọlọkọ àtọkọ ẹni gbà mí kọ́nà má fi kàn wọ́n wà o. Ibo ni mi. Wọn kì í ṣe Yorùbá. Kì í ṣe second wife. So àwọn ọmọ Ìgbò ń ṣe second wife. Wọ́n ṣe lè dáàdì tèmi. Àwọn òfò ọ̀pọ̀lọpọ̀ ọkọ tèmi ni kó wà. Ara àwọn tó yẹ pé bíi tèmi báyìí ni lọ́kùnrin. Pé bí àyàwó wọn ti. Òun náà ni mò ń sọ pé bóyá àwọn ọmọ mi tètè. Bọ̀ pé wá tó 40 something 50 something ò máa rí rí tó bá dọ́dọ̀ bá fún ẹ ṣìkú. 2x2. Gbogbo ayé ń bàjá ni. Àìmọ̀dà rẹ̀ ni máa rí ohun gbó. Ajẹ́ pé wà ò dá ni. Ogun ayé. Èèyàn kan tí wọ́n lè wà ní ìṣògùn ayé mọ́ ètò ṣe mi yìí. Ogun lè lọ gbógun mi ọ̀nà ṣàánú wa ẹjọ́ àti sọ́ọ̀sì o èmi lè ṣe mánéjà tẹ́ bá wà wọ́n ẹ kàn sí èmi a máa wo spec yẹn a máa wo òní tábàrà rí pé ó lọ bẹ́ẹ̀ a máa wá ṣe transfer ẹ̀tìbẹ̀tì láti ọ̀dọ̀ aláṣẹ àtolúdarí iléeṣẹ́ K Media Concept wọ́n ní ẹ̀bùn yìí kéré fún àlejò tá a gbé wa àmọ́ ní ìfẹ́ láǹtí Regina fi wá ọ kò ń ṣe torí ẹ̀bùn pé ẹ bá wa fìfẹ́ gbà àtọ̀ wọn ni ká gbẹ́bùn yìí fún yín kó kéré o. Ẹ ṣé o tó báyìí ni ẹ ṣé o iléeṣẹ́ yóò ní jóná o ní máa fọwọ́ júwe pé ibẹ̀ yẹn dẹ̀ lọ́wọ́ àwọn ọ̀dẹ̀ wá ṣiṣẹ́ mọ́ o. Àmín o. Iléeṣẹ́ yìí ó ti wà nígbà táwọn tó ní wà ń bẹ̀ ó tún ṣe ìran náà dì sí yìí I'm so proud like I came here today and I'm so proud because ẹ má yẹ ká ro àròkàn lórí ẹ̀. But iléeṣẹ́ tí mo ti bá dòwò pọ̀ rí dáadáa ni nígbà yẹn pé àwọn náà ti gbà wá nígbà tá àti ìjẹ́ kọ̀ọ̀kan ẹ tí wọ́n máa lọ síwájú sí gbogbo àwọn tó ń darí tó dẹ̀ ń dakọ̀ bíbá yìí ẹni ṣìṣe ẹni ṣìjẹ ẹni ṣìmọ̀ ẹni ṣìlẹ̀tẹ̀ ẹ ṣé gan ni mo dúpẹ́ o. lọ́la ọláwọlá kúwátá ìlà ilẹ̀ azí ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Eriwo yá aya gbó aya tọ́ aya ṣe babaláwo gan lè fẹ́ yín bẹ́ẹ̀ ṣe wà yẹn tí mú rẹ̀ wọ́n
wọ́n ti mú iṣẹ́ pé ẹ̀yìn ọlẹ́rẹ́ ètò ìmọ̀mọ́ arábìnrin Regina Chukwu tí wọ́n jẹ́ ìkan lára àwọn òṣèré eré àgbéléwò wa tí iṣẹ́ wọn dẹ̀ dáa tí a mọ̀ pé iṣẹ́ wọn kójú òṣùwọ̀n tí a bá wọn bí ìdọ̀tí àbí ibi ìwọ̀ sí ṣe mọ̀ pé púpọ̀ ọ̀nà wa lè máa sọ pé àti ẹ̀ kí ń gbọ́rọ̀ lẹ́nu wọn àti ẹ̀ kí ń sọ ìtàn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ fún wa òun lẹ ti gbọ́ yẹn mo lérò pé èyí tí wọ́n fún wa tó jẹ́ kókó ọbẹ̀ jù pé àtẹ́lẹwọ́ wa kò ní tàn wá jẹ ìyẹn tó bá ti mọ nǹkan tó ń ṣe and the Lord shall bless the work of your hand bí Regina ṣe sọ nìyẹn. ẹ̀yin wa orúkọ tèmi Oyèpadà Olúwadámilọ́lá Ọmọbanire ká tún fi ire àti ìdùnnú pàdé níjọ́ mìíràn ìyá kan rèé o ẹ jẹ́ abára wa sọ tọrọ àwọn ìyá kan wà àwọn ọkọ wọn sì wà àmọ́ wọn ò bìkítà ìtọ́jú ọmọ wọn ò bìkítà ìtọ́jú ilé lóòótọ́ ó lè fi síbì kan ju ibì kan lọ àmọ́ ìwọ ìyá primary duty tó ṣe kókó àti responsibility ẹni pé olóyún òbímọ fọkùnrin òbímọ fúnra ẹni o ẹ jẹ́ ká gbìyànjú láti tọ́ àwọn ọmọ wa kán má bàa fi wọn bú wa ire o.